ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọba alẹ́ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rin àgbáláyé. ojú tẹ́ fún wọ̀wá ojú náà ní fọ́, etí tẹ́ fi gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. A kí gbogbo wa pé a kú bí ojú ọjọ́ ṣe rí. Elédùmarè yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ káàbọ̀ sórí ìkànnì tó yẹ kẹ́ ẹ wà láti ọjọ́ tó ti pẹ́. ẹ̀yin tẹ́ ti wà pẹ̀lú wa láti ìgbà láíláí, mo kí wa pé a kú àdúró ti ara wa. Elédùmarè yóò máa wà pẹ̀lẹ́ ní kankan wa lẹ́ẹ̀kan sí. ìròyìn fún ti àsìkò yìí náà lélẹ̀ orúkọ oníròyìn yìí kò yí padà. Àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi ń jẹ́. ẹjá máa wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Gbàsgbó nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí ọ̀gọ̀rọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn ọlọ́pàá ṣe ya wọlé ìgbìmọ̀ asòfin láti ti ọ́fíìsì abẹnugan àti igbákejì rẹ̀ pa. ẹ wo ìfowó ìlú ṣòfò ní ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ń gbé láti ṣe ojú ọ̀nà tuntun ní Bàró, èyí tí kò ní iṣẹ́ kan pàtó tó fẹ́ jẹ́ fún àwọn ènìyàn, nígbà tí àwọn ojú ọ̀nà tó ṣe pàtàkì tí wọ́n pa wọ́n tì. Sẹ́nítọ̀ ló fi ohun náà léde. ọ̀rọ̀ kàyéfì rèé, olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì ló ṣègi ìyà fún ìyá ẹni 50 ọdún lórí ìpàdé bí wọn yóò ṣe àfikún owó oṣù àwọn olùkọ́ ilé ìwé náà. Ikọ̀ agbófinró ní ilẹ̀ yìí náà ṣe ìkọlù sí ibùba àwọn ESN ní ìpínlẹ̀ Imo. Wọ́n ṣekú pa afurasí 5 ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n sì gba ọ̀gọ̀rọ̀ ohun ìjà olóró. Àsìta àdó olóró mìíràn tí ó wáyé láti ọ̀dọ̀ àwọn ọmọ ogun ojú òfurufú ló ṣekú pa ènìyàn 6 nínú ẹbí kan ṣoṣo ní ìpínlẹ̀ Katsina. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Gbàsgbó ló ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí ọ̀gọ̀rọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àti ọlọ́pàá ṣe ya wọ ilé ìgbìmọ̀ asòfin náà láti ti ọ́fíìsì abẹnugan àti igbákejì rẹ̀ pa. lẹ́ni tí ń ṣe ọjọ́ 17 oṣù kejì ọdún 2025 táwọ̀ yìí ní nǹkan bí dédé agogo 10 òwúrọ̀. ó ní wọ́n sọ dímọ̀ wípé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn agbófinró náà ṣe bẹ́ẹ̀ ya wọ ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó tí ń bẹ ní Ìkẹjà, níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé àwọn kò ní fi àyè sílẹ̀ kí ìjókòó ilé ìgbìmọ̀ asòfin kí ó wáyé, tí wọ́n sì gbìyànjú láti fi àgádágodo láti fi ti ọ́fíìsì abẹnugan àti igbákejì rẹ̀ tó fi mọ́ ti kíláàkì láti fi tì pa, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn tó jẹ́ olólùfẹ́ abẹnugan nílé ìgbìmọ̀ asòfin náà, èyí Mojísọ́lá Miranda, wọ́n ya bo àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àti ọlọ́pàá ọ̀hún níbi tí wọ́n sì ti dènà kíru ìgbésẹ̀ wọn kí ó má bàa wáyé. ní tẹ̀bá sì gbàgbé ní nǹkan bí ọjọ́ 13 oṣù kínní ọdún 2025 tá a wà yìí, ó ní rògbòdìyàn náà ló ti ń já rìnrìn káàkiri ní ilé ìgbìmọ̀ asòfin pẹ̀lú bí wọ́n ṣe fọwọ́ sí júwèé lé fún ẹni tó jẹ́ abẹnugan tẹ́lẹ̀, èyún Mọ́dàfírù Ọbaṣá, lórí ẹ̀sùn wípé ó ṣe owó ìlú báṣubàṣu àti kówó ìṣe ọ́fíìsì rẹ̀ rádaràda. láti ìgbà náà ó ní ọ̀rọ̀ ọ̀hún ló ti ń já rìnrìn káàkiri nínú ètí àwọn ìgbìmọ̀ àbágómìnà jíròrò nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti jan Mojísọ́lá Miranda ló ń tẹ̀ wípé kó máa jẹ́ abẹnugan ní ilé ìgbìmọ̀ asòfin, lẹ́yìn tí ẹni tó sì jẹ́ Mọ́dàfírù Ọbaṣá tán fọwọ́ sí júwèé lé fún tó ti gbalẹ̀ ẹjọ́ lọ láti ọjọ́ 12 oṣù kejì ọdún tá a wà yìí, níbi tó ti pe Miranda lẹ́jọ́ àti àwọn tó kù nínú ẹgbẹ́ ọ̀hún wípé wọ́n ṣe bẹ́ẹ̀ sójú ìṣáájú àti pọ́nà tán gbé ọ̀rọ̀ ọ̀hún gbà. ó ní kò bófin mu, tó sì ti pè wọ́n lẹ́jọ́ báyìí pé kí wọ́n wá ro àròjàre wọn ní ilé ẹjọ́. ọ̀rọ̀ ọ̀hún ló ti di yánpọnyánni nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ ọ̀hún, níbi táwọn apá kan tí wọ́n ti pínyà láàrin apá kan, táwọn kan sọ pé Mọ́dàfírù Ọbaṣá ní kó padà sílé ìgbìmọ̀ asòfin gẹ́gẹ́ bí abẹnugan, nígbà táwọn míì sì sọ dímọ̀ wípé Mojísọ́lá Miranda ó ní àwọn ń fẹ́ wàyó lẹ́nìí. ó ní ìtàn tún lè gbàgbé pẹ̀lú bí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àti ọlọ́pàá máa ṣe ya wọ ilé ìgbìmọ̀ asòfin tá sì fẹ́ gbé igi àti àgádágodo di ọ́fíìsì abẹnugan àti igbákejì rẹ̀ tó fi mọ́ kíláàkì lọ́pọ̀lọpọ̀ wákàtí. ní ṣe ni ẹkún ayọ̀ ló padà gba ẹ̀rín
níṣe ni ẹkún ayọ̀ ló padà gba ẹnu Mojísọ́lá Meranda pẹ̀lú bó ṣe rí àtìlẹ́yìn ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ní ilé ìgbìmọ̀ asòfin tá a sì ń pariwo tán fún rere orúkọ rẹ̀ wípé Madam Speaker máa báṣẹ̀ rẹ̀ lọ, ìwọ la fẹ́ ìwọ la yàn. Fídíò náà bẹ́ńbì nítọ̀tún àti tòsì bọ́rọ̀ náà ṣe ṣẹlẹ̀. Ẹ káàbọ̀ padà. Ẹ wo ìfowó ìlú ṣòfò ní ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ń gbé láti ṣe ojú ọ̀nà tuntun èyí tó jẹ́ ti Bàró nígbà táwọn ọ̀nà tó ṣe kókó tí wọ́n pa wọ́n tì. Sẹ́nitọ̀ Muhammadu Sani ló sọ èyí di mímọ̀. Sẹ́nitọ̀ tó ń ṣojú ìlà oòrùn ìpínlẹ̀ Niger tó tún jẹ́ alága fún ìgbìmọ̀ elétò ìṣúná ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ Àbújá ó ní ó ti sọ̀rọ̀ tó sì ti ṣe àlàyé àti ìfọ́síwẹ́wẹ́ lórí ọ̀nà tí ìjọba àpapọ̀ ń gbà láti fi owó ìlú ṣòfò lórí àwọn òpópónà èyí tí kò pọn dandan láti ṣe nígbà tí ń ṣe àlàyé nínú fọ́nrán táwọn ṣe àfihàn rẹ̀ fún yín lẹ́yìn tá a bá ṣe ìmúwá ìròyìn yìí níṣe ni ó sọ mímọ̀ wípé òpópónà Bàró sí Kàjá sí
àti sí Àgéyí ní ìpínlẹ̀ ọ̀hún. Ó ní kò ní ohun pàtó kankan tí ó yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n ṣe lé lórí. Wọ́n ní ìjọba àpapọ̀ ó náwó lórí òpópónà Bàró sí Kàchá àti Àgéyí ní ìpínlẹ̀ Niger náà. Ó ní bẹ́ẹ̀ kò ṣe tí ó bójúmu àti tótọ́. Ó ní ìjọba àpapọ̀ gbájúmọ̀ yìí nítorí Bàró port èyí tí wọ́n ní kò ṣiṣẹ́ mọ́ tí kò sì wúlò ní ìjọba àpapọ̀ tún ṣe bẹ́ẹ̀ tán rún wó lórí. Ó ní ẹja máa fi àwọn ilé iṣẹ́ àpẹẹrẹ ní gúúsù ilẹ̀ yìí àti àríwá ilẹ̀ yìí in tó ṣe pàtàkì àti ọ̀nà tó pàtàkì jù tí àwọn ènìyàn ń tọ̀ ní gbogbogbà. Ó ní òpópónà Niger èyí tí wọ́n sì ti pati tí wọn ò ṣe. Ó mú àpẹẹrẹ wá wípé àwọn òpópónà bíi Jẹ̀bà sí Tẹ̀gínà àti Birnin-Gwari ó ní gbogbo ẹ̀ lọ sí Kaduna gbogbo ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pati tí wọn ò náwó kankan tí wọn ò ṣe àtúnṣe lé lórí. Bákan náà ló tún ní Àbújá sí Minna àti sí Suleja. Ó ní ó ti lé ní ọdún 14 tí àwọn òpópónà náà èyí tí wọ́n ti wà ń bẹ̀ tí wọn ò sì wúlò tí wọn ò sì parí wọn. Àlàyé pọ̀ nínú ọ̀rọ̀ tí Muhammadu Sani èyí tó ṣe. A máa ṣe àfihàn fídíò rẹ̀ níbi tẹ́ ti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà lórí bí ó ṣe pe ìjọba àpapọ̀ láti pe àárọ̀ àti ọ̀dọ̀fínú wọn ká sì má fi owó ìlú ṣòfò lórí àwọn ọ̀nà èyí tí kò ṣàǹfààní fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ibi tí àwọn ènìyàn bá pọ̀ sí àbí tí ètò ọrọ̀ ajé tó ti rú gọ́gọ́ sí ó ní ó yẹ ká máa kówó lé tí kì í sì ṣe ibi tí kò sí àǹfààní àbí tí kò wúlò fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Fídíò náà rèé ẹ̀yin náà ẹja gbọ́ ohun tí Muhammadu Sani tó ṣe lálàyé fún ìjọba àpapọ̀. Stand to support this motion because of its importance when we are talking about economic diversification. It does not only remains in how much revenue a country is generating, but it also translates to what kind of infrastructure and how that infrastructure is spread around the country. The previous administration made an initiative of a tax credit scheme. Even then, when that tax credit scheme was initiated, there were rules that were selected. Niger State happens to be a gateway for everything you know in terms of haulage between the south and the north. If you are coming either from the Lokoja axis, you will still cross Niger State. If you are coming from Lagos axis, you will still cross Niger State. From Jẹ̀bà to Makera to Tegina to Birnin-Gwari to Kaduna, that road is unmotorable. If you take from here to Minna to Suleja is just about 98 kilometers. That road has been there for about 14 years under construction with multiple of schemes. There is the Sukuk, and then there is also the tax initiative, the tax credit initiative, which NNPC is anchoring. But none is working. If you look at it again from Minna to Bida, we have the same thing, which the governor of Niger State have taken a bold step in doing the construction by the states. And then look at another road is Minna Tegina to Kontagora. These are all federal roads. Niger State happens to have the longest road network in this country. But I will be surprised to see that a road that there are no people there, no human beings. When you are talking of number, we are talking about doing something to benefit people. You do it where people will get the benefit. You are taking Baro, Kacha, Agaye road when there is nobody on that road. You are doing it because of Baro Port. Baro Port is not in existence. Nothing is there. So if you are spending 4-point-something trillion and all the roads concentrated in one place, how fair is that? I think the Senate need to call on the Minister of Works. He should appear before the Senate so that we can review this thing. That is my take, Mr. President. Ẹ káàbọ̀ padà.
ọ̀rọ̀ kàyéfì òǹlẹ̀lẹ̀ yìí olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì ló ṣegi ìyà fún ìyá ẹni 50 ọdún lórí ìpàdé bí wọn yóò ṣe àfikún owó oṣù àwọn olùkọ́ ilé ìwé náà. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àti fídíò tó ti ń jà rìnrìn káàkiri orí ayélujára níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé olùṣọ́ àgùntàn ti ìjọ dáúsìsì tó wà ní Awka eyín Reverend Jude Mookwe ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣegi ìyà fún olùkọ́bìnrin tó tún jẹ́ opó arábìnrin Ikeora Maureen gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ wípé ó jẹ́ ọ̀kan lára àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń pè ní Angeli èyí tí olùṣọ́ àgùntàn náà tó ṣe ìdásílẹ̀ rẹ̀ ti ń bẹ ní Ifitedunu ní ìpínlẹ̀ Anambra. Àlàyé ọ̀rọ̀ tí olùkọ́bìnrin tí ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn náà tó ṣe ìgìyà fún nínú fídíò ọ̀hún ó sọ di mímọ̀ wípé ó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn olùkọ́ tó kù lórí bí ẹni tó jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà olùṣọ́ àgùntàn bí yóò ṣe àfikún sí owó oṣù tí àwọn ń gbà gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó ní nígbà tí olùṣọ́ àgùntàn ọ̀hún tí ó dé níṣe ló bi òun léèrè pé kí ni ó fa ìpàdé àti àpérò èyí tí ẹ̀ ń ṣe yìí òun náà sì ṣàlàyé pé à ń ṣe ìpàdé náà láti lè jẹ́ kí a mọ ojú tí ká mọ ọ̀nà tí a gbà láti lè bá yín sọ̀rọ̀ lórí bí ẹ ṣe àfikún sí owó oṣù àwa tá a jẹ́ olùkọ́ ó ní kété tí òun sọ ilé ìtàn níṣe ni olùṣọ́ àgùntàn náà Júùdì ló wọ́ òun jáde síta tó sì fa pankẹ́rẹ́ tó sì bẹ̀rẹ̀ sí ní lu òun ní ìlùkulù gẹ́gẹ́ bí ọmọ ọwọ́ ó fi ara pa látàrí lílù tí olùṣọ́ àgùntàn náà èyí tó lù ú níbi tí olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà tó ti bú sẹ́kún gbaragada ní iwájú àwọn ènìyàn tó sì ṣe àlàyé tí ó ṣẹlẹ̀ láàrin àwọn ènìyàn náà. Wọ́n fi ọ̀rọ̀ wá ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn náà lẹ́nu wò nínú fídíò ọ̀hún ṣùgbọ́n níṣe ló takú kanlẹ̀ tó sì sọ dímọ̀ wípé òun ò lè bá yín sọ̀rọ̀ o ní pàtàkì jùlọ òun ò dá yín mọ̀ òun ò sì lè sọ kankan lórí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí. Àwọn oníròyìn gbìyànjú láti ṣe àbẹ̀wò sí kí wọ́n ṣe ìwádìí lórí ohun tó ṣẹlẹ̀ ní pàtó ṣùgbọ́n níṣe ni ó fọ ohun kan náà jáde pé àní lè bá yín sọ̀rọ̀ sẹ́ẹ̀ ìmọ̀ yín rí àwọn tí mo mọ̀ rí o ní mo lè bá sọ̀rọ̀. Ọ̀gọ̀rọ̀ ọmọlédè Nàìjíríà náà ti korojú sí irú ìgbésẹ̀ tí olùṣọ́ àgùntàn náà gbé níbi tá ti pè fún ìdájọ́ òdodo lórí ìjìyà tó tọ́ fún olùṣọ́ àgùntàn náà tó ṣe bẹ́ẹ̀ lu arábìnrin tó jẹ́ opó àti ẹni 50 ọdún tó sì jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ nílùkulù. Di alla classe, non so, poco tamo le tale chiamam, ne ti mi na mamola. Ni me again. O wari o pata na class ti muto ye bo di teachers meeting, na sa para na ma bono meeting. Abono meeting no ti o kama meeting, ti me mi na mamola. Na room ni na room ni na ko. I can't believe the Reverend Father will do this to somebody small like that. I believe that justice will prevail. Look at her legs, everywhere, even the other parts of her body. Those parts are not going to be shown. Àwọn agbófinró ti ṣe ìkọlù sí ibùba àwọn ESN ní ìpínlẹ̀ Imo. Wọ́n ṣekú pa afurasí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sì gba ohun ìjà olóró àti owó ní àkàtà wọn. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá ní ilẹ̀ yìí Olúmúyìwá Adéjọbí èyí tó ṣe lánàá òde yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọ di mímọ̀ pé ní ọjọ́ 8 àti ọjọ́ 9 nínú oṣù kejì tá a wà yìí ó ní ìkọlù náà ó ní ó wáyé ní àwọn agbègbè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà ní ìjọba ìbílẹ̀ kan ṣoṣo nígbà tí ó ṣe ní àlàyé pé ìkọlù àkọ́kọ́ tó wáyé ní ọjọ́ 9 ní inú oṣù kejì yìí ó ní ó ṣẹlẹ̀ ní agbègbè tó pè ní Ezioa ìjọba ìbílẹ̀ Mbatolu Umuele ní ìpínlẹ̀ Imo ọ̀hún nígbà tí ó ṣe ní àlàyé wípé àwọn ikọ̀ agbésùmọ̀mí tí wọ́n pè ní ESN nínú èyí tí wọ́n jẹ́ àwọn tó ń ṣe ìfọnrere àti ìpolongo ìdásílẹ̀ fún ilẹ̀ Biafra ó ní wọ́n bẹ ní inú igbó náà níbi tí wọ́n fi ṣe ibùba wọn kó tó di pa àwọn agbófinró wọ́n ṣe ìkọlù sí wọn tán sì ṣekú pa ènìyàn 2 nígbà tí wọ́n gba ìbọn AK-47 lọ́wọ́ wọn. Bákan náà nígbà tí ó di ọjọ́ 9 nínú oṣù kejì tá a wà yìí ní ṣe náà tún ṣe ìkọlù sáwọn ESN náà ní inú igbó tí wọ́n pè ní Ukunwo ní ìjọba ìbílẹ̀ yìí
bákan náà ni wọ́n ṣekú pa ènìyàn 3 nígbà tí wọ́n sì gba ìbọn AK-47 méje ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọwọ́ àwọn ènìyàn náà. wọ́n á tẹ̀síwájú wípé ikọ̀ àwọn agbófinró wọ́n ń ṣe gudugudu méje tó ń ti yàyà 6 lórí bí ètò ààbò tó péye yóò ṣe wà ní gbogbo ilẹ̀ Ìgbò ní àpapọ̀, ní pàtàkì jùlọ bí wọn yóò ṣe gbìyànjú láti lé àwọn ikọ̀ ESN náà kúrò ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ibi tí wọ́n fi ṣe ibùba tí wọ́n ti ń sọsẹ́ burúkú ọwọ́ wọn yìí. ó tún ṣe ní àlàyé wípé kò tán síbẹ̀, gbogbo ìkéde kónílógbélé ọlọ́jọ́ ajé Monday làwọn ti ń gbìyànjú lórí bí gbogbo ẹ̀ yóò sì wá sí òpin tí ìfọ̀kànbalẹ̀ yóò sì fi wà ní gbogbo ilẹ̀ Ìgbò ọ̀hún ní àpapọ̀. àsìta àdó olóró mìíràn ló tún ti ṣekú pa ènìyàn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ẹbí kan ṣoṣo ní ìpínlẹ̀ Katsina. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè tí ìṣẹ̀lẹ̀ burúkú náà ti ṣẹlẹ̀, èyí tó wáyé ní àná òde yìí tí ń ṣe ọjọ́ 16 oṣù kejì ọdún tá a wà yìí ní abúlé tó pè ní Zaka Safana ní ìpínlẹ̀ Katsina. àlàyé àwọn olùgbé agbègbè náà wọ́n sọ di mímọ̀ wípé àwọn agbésùmọ̀mí náà ṣe ìkọlù sí agbègbè ọ̀hún lóòótọ́ àti lódodo, wọ́n ní ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ogun ojú òfurufú ilẹ̀ yìí tí wọ́n gbọ́ nípa ọ̀rọ̀ ọ̀hún, ó ní àwọn náà di ìhámọ́ra ogun tó sì fẹ́ ṣe ìkọlù sí àwọn ènìyàn náà ní ibùba ibi tí wọ́n wà, níbi tí wọ́n ti sọ di mímọ̀ wípé àsìta àdó olóró wọn ló wọnú ilé àwọn ènìyàn náà, níbi tí ènìyàn 6 nínú ẹbí kan ṣoṣo tó tún ti ṣe bẹ́ẹ̀ gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra. wọ́n ní iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú ilẹ̀ yìí wọn kò tí ì sọ kankan lásìkò tá a fi ń kó ìròyìn jọ lórí ìṣẹ̀lẹ̀ náà. bákan náà tẹ́ ẹ̀ bá sì gbàgbé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ti wáyé ní oṣù kínní ọdún tí a wà yìí ní ìpínlẹ̀ Zamfara, ní ibi tí àṣìta àdó olóró àwọn ọmọ ogun ojú òfurufú tó ti ṣekú pa ènìyàn 16 ní agbègbè ọ̀hún, èyí tí wọ́n sì tún sọdún mọ̀ pé nínú oṣù kejìlá ọdún 2024 irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà tó ti wáyé níbi tí wọ́n ti ṣekú pa ènìyàn 10 pẹ̀lú àsìta àdó olóró yìí ní ìpínlẹ̀ Sokoto. lásìkò tá a fi ń kóròyìn jọ ikọ̀ ọmọ ogun ojú òfurufú wọn kò tí ì mú ìròyìn kankan àbí ọ̀rọ̀ kankan jáde lórí ìkọlù èyí tí wọ́n ṣe àsìta àdó olóró sí àwọn mọ̀lẹ́bí kan náà. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yẹn tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mọ́ wá sójú móhùnmáwòrán àti ti ìgbọ́yìn náà ni àyànfẹ́ Elédùmarè akínyẹn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ṣẹ̀ yìí tẹ́ bá wa jẹ́ ẹ̀kú àìbínú Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì. orúkọ mi kò ní yípadà, àyànfẹ́ Elédùmarè òun náà lèmi ò máa jẹ́. ó dàbọ̀ àkúṣẹ́ látàárọ̀.